káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ròyìn tí mò ń gbọ́ báyìí kò múnú mi dùn báwọn agbésùnmọ̀mí yìí wọ́n kọlu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. ẹ má bínú ìwọ̀n bẹ́ẹ̀ yín tẹ́ bá wà online tẹ́ bá lórí ọ̀fẹ́ àti bá mi pín program yẹn tẹ́ bá mi pín táàyè rẹ̀ bá yọ torí ẹ̀fẹ́ bá wà. ẹ bá mi pín. mo bá àwọn tó bá wà online aláǹfààní àti rè so pápápá mo fẹ́ ṣe mi ò ní jù ìṣẹ́jú 5 péré lọ mọ́. so ìròyìn ń jẹ́ ilé tó bá yín lọ́kàn jẹ́ mo sì rí àwòrán àwọn tó farapa tí wọ́n sì ṣe àwọn kan fara gbọgbẹ́ ìbọn láàrin àwọn èrò ẹkùn ṣé ẹ gbàgbé ìlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ńlọ́jọ́ yé wa wípé lórí ọ̀rọ̀ ìjínigbé ìdàlúrú tó gbàlú pé ó lé nígbà ọmọ ikọ̀ Àmọ̀tẹ́kùn tó pàdánù ẹ̀mí wọn. ṣé gbàgbé màmá sọ wípé ẹni tí ó yẹ̀ lórúnkún tí ó rẹ́rìn yóò sunkún kó tó rẹ́rìn látàrí ìjínigbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ń ṣòfò kí iléeṣẹ́ ológun ti fara gbá ń bẹ̀ ọ̀gá sọ́jà pàdánù ẹ̀mí ẹ̀ gómìnà Ṣèyí Mákindé sọ bẹ́ẹ̀ pé torí ẹ̀ ló jẹ́ káwọn re-strategize ọ̀nà wo làwọn ò fi gba àwọn ọmọ ìkàlẹ̀ lálàáfíà kí wá sí gbogbo ara èèyàn náà ló lè gbà á ká máa retí wọ́n kún adé wọ́n rí wọn gbà so ní gbogbo àfihàn wà bá ṣe wà yìí la fi retí di àsìkò tá a retí yìí so kí ló gbé mi wá náà ni pé ká wà nínú àdúrà mo nígbàgbọ́ páwọn tí ìbọn bá kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ dáwọ́lé wọn nǹkan kò ní ṣe wọ́n lágbára Ọlọ́run nǹkan kò ní ṣẹ̀mí wọn ò ní sọ́rí olórí káwòdì ó gbé tiwọn lọ nǹkan kò dẹ̀ ní sún ẹ̀mí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní comfort zone ẹ̀ torí láti gba àwọn ẹ̀mí ẹlẹ́mẹ́là olórí ò ní kú sípò kà. ìròyìn tí mo gbọ́ náà lélẹ́yìí bandit ambush Sunday Igboho security team in Oyo forest several injured. ǹjẹ́ mo lè gbé ìròyìn yẹn sùn mi ò tó bẹ́ẹ̀ láti gbèsùn oorun oníkùnrin. Suspected cross-border bandits have ambushed a security team led by Yoruba Nation activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, during an operation at the Old Oyo National Park, leaving several members of the squad injured at gun battle. ìyẹn fi olóyè Sunday Adeyemo Igboho hàn gẹ́gẹ́ bí akin akọni lójú ìjà, like I always say, aràn ní bá ní débẹ̀ ni kò ní tì yín síwájú. And I do tell him, bọ̀dá ẹ̀mí yín làwa fi ń mí. bó bá lọ rálì tí ń bá lọ ẹ̀mí ẹ̀ ni mo fi mí lọ o. Ìgbòho wà ń bẹ̀ lọ jẹ́ kí n lọ o, méje dánrú ẹ̀wù bọ̀ bá sí ń bẹ̀. so kọ́ lọ nínú àìkó bá dáwọ́ láwọn èèyàn yìí kí nǹkan kan má ṣe wọ́n, kọ́ lọ fún alálàáfíà ara tó péye. The attack occurred
during a security mission conducted by Igboho's private security outfit, Iru, which had entered the vast forest reserve to track down and flush out suspected kidnappers and bandits believed to be operating within the area. Lemọ́lemọ́ ni Igboho ń jẹ lẹ́nu. Ẹja wọnú igbó lọ báwọn kinní yìí. Ká lé wọn kó ń bẹ̀. Initially ká ní níbẹ̀rẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì ti support wọn. Kò ní rí bó ṣe rí ìsà, kò ní rí bó ṣe rí ìmà. Kí lọ́nà ìjọba àpapọ̀, kí lọ́nà ìjọba ìpínlẹ̀. Ká fọwọ́ owó lọ́wọ́ fi mọ́. Ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ́ kó sì ó fún ọ̀tún. Àpé security agent kúnjú òṣùwọ̀n. Ṣùgbọ́n always ńlá nílò ara wa. Ẹ̀gbọ́n Yorùbá ni. Yorùbá ní ara ò lè dá àrà dá. Àfi tí ara bá fẹ́ dáràn lókù. Wọ́n ní ara ò lè dá àrà dá, nílò ara wa. We need one another. Àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé all hands must be on desk. Àbígbò náà ṣe sọ, ẹ̀yin grammarian. So Ìgbòho kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ lójú ogun. Nǹkan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Gbogbo ọmọ tí àkàrà bá kó wọ́pọ̀ ó jáde padà. Lágbára Ọlọ́run. Kò sẹ́ni tó máa sọ́rí olórí nínú yín táwòdì ó gbé tiẹ̀ lọ. Because iṣẹ́ tí ò lówó oṣù kì í láfẹ̀yìntì. Kò sẹ́ni tó promise yín lówó, kò sẹ́ni tó promise yín salary. Ẹ̀mí yín lẹ fi jì. According to information made available after the operation, the security team deployed drones to identify criminal hideouts and gather intelligence on the movement of suspected armed groups inside the forest. Ìgbòho ọlọ́lọ́wọ́ òfo pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n jọ lọ. Wọn ò lọ lọ́wọ́ lásán, wọn ò lọ pẹ̀lú complain. Wọ́n lọ pẹ̀lú drone. Kí wọ́n mọ bí táwọn jàǹdùkú yìí wà. Wọn ò lè máa dúnkòkò mọ́ wá ńlẹ̀ wa náà. Gbogbo àná kọ́ láyọ̀lẹ̀, gbogbo akọ́lá gbọ̀wọ́ lẹ́rán. Àwọn tán bá wá gbìyànjú tán jáde tán láyà. Kò sí nǹkan méjì tó yẹ ká ṣe fún ọjọ́ pé ká support wọn lọ. Ẹ ń bá sọ̀rọ̀ against wọn fẹ́ dààmú. Ó wà ní comfort zone ẹ. Tó bá sọ̀rọ̀ against wọn fẹ́ dààmú. So, however, the operation reportedly turned violent when the team encountered heavily armed men believed to be members of cross-border criminal networks. Kí náà ń pè ní cross-border criminal network? That is, àwọn tí ò kí ń ṣe tilẹ̀ yìí, tán wá láti bòmí. Gbogbo àwọn lákúráwá, gbogbo àwọn wọ́lọ́wọ́lọ́ àbí kí la pè é? Gbogbo àwọn Sei Malam tí wọ́n jẹ́ ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n kóra wọn jọ ní north east àti north central àti north west ni wọ́n ń darí wá sí south west tán wá finú gbó tí wá ṣe bùgbé. Ìgbòho dẹ̀ ní kò sáàyè fún wọn ká flush wọn kúrò ńbẹ̀. Akíkanjú kan ò lè dógun sẹ́bí ò bá sá látìlẹ́yìn fún. Akíkanjú ní Ìgbòho. Bó láti ṣàtìlẹ́yìn fún ó má ta. Àwọn tí wọ́n bá ìṣèjọba ní ó tọ́jú wọn. Bí wọ́n bá rí ìtọ́jú sí kò ní bomi tútù sáwọn èèyàn míì lọ́kàn. Sọ̀rọ̀ rùn láti ṣe láì faragbọ́fà láì farapa. Sọ́jà gangan sí wọ́n farapa, wọ́n gbọgbẹ́. Ọ̀pọ̀ àwọn sọ́jà lẹ́mí wọ́n ti ṣòfò lórí ọ̀rọ̀ jínigbé, lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì. So kẹ́nì kankan mọ̀ fi ẹnu ẹ̀gàn pé irú ẹkùn àbí Sunday Igboho. Àgótọ́ gbọ́n sásá ẹ̀bì tí mú wọn pa. Láwọn sọ́jà tí wọ́n ní every facilities tí wọ́n need. Tí wọ́n ní backing state government and federal government. Tí logistic wọ́n complete. Tó ní backbone. Tó ní root. À ń bọ̀sibọ́sìn group tó jẹ́ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló kó wọn sòdì ló finance wọn àbárẹ́ ni tó repo sí mọ́tò wọn tán fi ń káàkiri ni sáré ni tó fún wọn lówó tó ra nǹkan sí wọn lọ́rùn tó ra ń jẹ lásán ránṣẹ́ sí wọn àbómi lásán
gbogbo àwọn tán lọ yìí kò sọ ọmọ kankan nu wọn náà àwọn ọmọ tán jí kó yìí o. To be members of cross-border criminal networks, the suspected bandits allegedly opened fire on the advancing security operatives, leading to a first exchange of gunfire. That means irú ẹkùn pẹ̀lú lóye Sunday Adéyẹmọ Ìgbòho ti ń súnmọ́ ibi tán wà. Òun náà nìkan ló fi wáyé ló fi di pé wọ́n ṣínà ìbọn bolẹ̀ fún wọn. Ibi tó yẹ ká má sọ̀rọ̀ jù àwọn ẹ̀gbọ́n wa tán ti lọ tipẹ́tipẹ́ káwọn ó ti dé. Several members of the Iru security squad were said to have sustained gunshot injuries during the confrontation, although the exact number of casualties was not immediately disclosed. The incident has once again highlighted growing concerns over the activities of criminal elements operating in forests and remote communities across part of the southwest region. Sáàmáwò wọ́n ràn ní. Wọ́n dé sí wa lọ́rùn sáàmáwò wọ́n ràn sáàkàwọ́ gbéra ní. Sáwà náà níjà fitafita. Bọ́n ti ẹ̀pà àyàn ń bèèyàn náà gbìyànjú. Adìẹ gan gbọ́jọ kú ẹ̀ ó pòsí, màálù gan ó kọ̀kọ́ gbìyànjú díẹ̀. Sólù àrẹ ọkàn wa ya sùn dọ̀wẹ́ kalẹ̀ ni. Wọ́n bá ti gbé dé náà á sì wàá sùn kalẹ̀ dé pé ó tó ẹ mọ̀ rẹ̀ lọ. Confirming developments surrounding the attack, Oyo State Governor Seyi Makinde said preliminary investigations by state security agencies indicated that the assailants were suspected cross-border bandits. Agbọ́ pé suspected cross-border bandits ni wọ́n. Ṣé torí pé cross border yẹn dọ̀sí mi ìwé pàgbára ò lè ká wọn tàbí kò sọ́nà tá a fi lè mú wọn tàbí kò sọ́nà tá a fi lè ṣẹ́gun wọn tàbí kò sọ́nà tá a fi lè kojú wọn tàbí kò sọ́nà tá a fi lè bá wọn jà. Kí ló dé tá a fún Sunday Igboho ní backup tó yẹ ní backing tó yẹ ní tí yóò jẹ́ ìwúrí àti kóríyá fún. Ọ̀pọ̀lọpọ̀ volunteers ló support àwọn sọ́jà lókè ọ̀yà. Kí ló dé tí volunteers ò lè support àwọn sọ́jà ní south west? Sọ́jà nìkan ò lè dá sí àjọmọ̀ gbogbo àjọmọ̀ bẹ́ẹ̀. Kágbá ní kágbá lọ́nà bàtà fi dún. Táwọn kan bá gba ìsàlẹ̀ wọlé, káwọn kan ó gbòkè wọlé, káwọn kan ó gbọ̀tún wọlé, káwọn kan ó gbòsì wọlé. Bá a ṣe lè ṣẹ́gun wọn nìyẹn. The governor noted that security agencies were continuing investigations into the incident and working to identify and apprehend those responsible for the attack. Ní ìdí kan apprehend wọn. Apprehension wọn kí ni yóò ṣe fún wa? Wọ́n bá mú wọn ní ìsìtàn fi wọ́n wá kí sásùn wọn jẹ ni. Àní kí wọ́n ṣe láì hyperbole sínú gbóǹbẹ̀. Àní kan kó wọn jáde àní ẹ kó wọn jáde náà. Ẹ yanjú wọn ẹgbọ́ ọmọ jáde ní tá a sọ fún yín nìyẹn. Ogún ọdún lẹ́yìn ìpìlẹ̀ wèrè ẹ máa ń pilẹ̀ rẹ̀ o. The operation was reportedly part of ongoing efforts aimed at combating kidnapping, banditry, and other violent crimes in and around the Old Oyo National Park. Old Oyo National Park ọ̀nà só tóbi tó bẹ́ẹ̀ ni. Kí la wá fi ṣe láti ẹjọ́ yìí? Kí ló yẹ tá a fi dáko? Kí ló yẹ tá a fi sọ̀gbìn? Kí ló yẹ tá a clear gbogbo tó wà lára àdé wa? Gómìnà kan ló clear 1 million hectares of land. Governor of Niger State ó gbé katakata ó bònú 1 million hectares of land. Wọ́n fi dáko. Ilẹ̀ ń bẹ ní Old Oyo National Park ń bẹ yẹn ẹ̀dẹ̀ fílẹ̀ ní gbó kìjikìji wọ́n wá sọ bẹ̀ díbi tán ti ń jìyàn gbé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè fi dáko kí wọ́n gbé nǹkan bẹ̀ lọ kí gbogbo bẹ̀ ọmọlẹ̀ lọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, ìjọba ìpínlẹ̀ Oǹdó, ìjọba ìpínlẹ̀ Èkìtì, gbogbo àwọn gbó tó wà nílẹ̀ yìí kí la fẹ́ fi ṣe? Báwọn kan bá sọ pé ilé àwọn ni ẹ sọ fún wọn wípé kán fi ṣe nǹkan kan tí wọn bá dẹ̀ fi ṣe nǹkan kan kán jọ̀wọ́ ẹ̀ fúnjọba. Báwọn tó fẹ́ sápamọ́ sínú gbó tí wọn bá rí ibi sápamọ́ sí kò síbi tán fẹ́ gbé èèyàn wọ̀. Ṣèbí ìgbà tí èèyàn bá yọ páàtì lára mọ́tò tó bá rí ẹni tí ó tà fún tí ó fi sí mọ́tò tiẹ̀ ni ó tó jí ni ó tó máa jí lemọ́lemọ́. Ọ̀sá lè jí mọ́tò Mercedes ò lè jí páàtì Mercedes Benz wá kó wá fi fún oní àkúrà.
tó bá dẹ̀ gbédé tí n bá sọ pé ń ọ̀rà ò ní lè jí mi mọ́. Eyewitness accounts. Okay, Old Oyo Park, an area that has repeatedly been linked to criminal activities in recent years. Tó bá jẹ́ ìjọba tó nírònú dáadáa, ibi tí wọ́n ti ń link mọ́ criminal activities in recent years, ó túmọ̀ sí pé kì í sọdún yìí nìkan láti wá nǹkan kan fi ṣe. Ẹ̀ ń ká ilé tẹ́ tí ń bá àwọn ajínigbé ẹ̀ ń wo inú igbó tẹ́ ti wá ń gbọ́ pé wọ́n ń jìyàn bí wọ́n ń kó àwọn èèyàn lọ síbẹ̀, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sóhun. Oko etílé ládìẹ lè ro, oko ẹsẹ̀ kùkú ládìẹ lè nìyẹn. Ilé yára ya yín lára láti wó láti bìlúlẹ̀ láì mind ẹni tó nílé. Tó jẹ́ pé àwọn tó jìyàn gbé wọ́n rẹ̀ǹtì ibẹ̀ ni ẹ sáré bìlúlẹ̀. Inú igbó tán ti ń jìyàn gbé lòún lọ sálálú yìí. Èmi rò pé ẹ ti kó katakata ńlá tì í ní lórígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ pé kán sáà máa bóònù ẹ̀ lọ, tó bá tó sáà kan ẹ̀ débi táwọn èèyàn wà. Eyewitness accounts shared on social media indicated that drones were actively deployed during the operation to scan difficult terrain and identify possible criminal camps hidden within this forest. Security analysts say the use of area surveillance technology reflects the growing reliance on intelligence-led operations in tackling insecurity, particularly in dense forest environments that often provide cover for armed groups. Inú igbó tó bá kí, God bless you sir, Mr. Adedoyin Adeyiga, God bless you sir, mi ní wáyé. Inú igbó tó kí, inú igbó tó dí, òun náà làwọn èèyàn ráàyè sápamọ́ sí. Ibi tó bá dílẹ̀ fún máa ń dúró sí, ibi tó bá di láyàn máa ń ráàyè sápamọ́ sí, ibi tó bá mọ́ kò sí ibi tí ó dúró sí ńbẹ̀. Bẹ́ẹ̀ bá kunlé funfun, bẹ́ẹ̀ fún bá dúró sára ẹ̀ tètè identify ẹ̀, òun kó tètè mọ̀ pé tètè róhun yóò sáwọ́ gbóòbò míì lọ. Nígbà táwọn èèyàn kò rí bì kan dúró tó jẹ́ pọ̀dọ̀ tiwa wọ́n wá ń rọ̀gbọ̀ kúlé. Ọjọ́ mélòó láṣẹ lè dà, Ọlọ́run ràn wá lọ́wọ́. Farm groups. As investigations continue, residents of communities surrounding the park have called for increased collaboration between security agencies and local vigilante groups. Ẹ jẹ́ á rí Sunday Igboho àti Ìlú Ẹkùn gẹ́gẹ́ bí one group of local vigilante group. Let's give them the support they needed. Yes, ẹ jẹ́ á rí wọn ní ìrírí pé okay o, ẹ jẹ́ á mọ́kàn kúrò níbi pé Ìlú Ẹkùn ni àbí Sunday Igboho ni, ẹ jẹ́ á gẹ́gẹ́ bí ìsọ̀wọ́ vigilante kan, because ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún yóò ṣe kékeré o. Yorùbá ní àìrẹ́ ní ìrànlọ́wọ́ kápẹ́ ọ̀run wọ ni. Wọ́n wá ní àkì lágbára tó kékeré sì kejì ẹni. Kò fẹ́ gbèrú lódò, ọmọ èké ní bẹ́ẹ̀ ìwọ gangan ti gbé omi yẹn sórúnkún, ọmọ yẹn wá bọ̀ tí dórí, ṣé ìwọ nìkan lè dá tì? Kò gbẹ́rù mẹ́ta kalẹ̀ ó fọwọ́ gbé méjì, ọmọ kékeré kan wá bọ̀ gbé kan, ṣé ìwọ nìkan lè dá gbé? Ìwọ̀nba tó gbé òun náà ti kó nu tó fẹ́ gbé. So ó túmọ̀ sí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú Ìlú Ẹkùn ìrànlọ́wọ́ ńlá ni wọ́n ṣe fún ìjọba. Ẹ jẹ́ á gbàgbé oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ káàkiri, ẹ jẹ́ á mú ìwúlò wọn lò. Ẹ dẹ̀ mọ́jà dáadáa wọn o, ká má fọkàn sí pé Ọ̀yọ́ lọ wà Ọ̀yọ́ òun àwọn tó ṣe léṣe yẹn lọ máa tọ́jú ẹ, síbẹ̀ yín lẹ lọ, síbẹ̀ sẹ́yìn jẹ́ sọ́jà ni, sẹ́yìn jẹ́ nǹkan kan ni, ẹ̀ ń bá fẹ́ dààmú ló lè sọ̀rọ̀ ẹ̀ o, ẹni tó fẹ́ kọ́ lọ́hún dà ń làm ló lè sọ̀rọ̀ ẹ̀ o, ẹni tó fẹ́ kírú aburú bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ sọ́hún ló lè sọ̀rọ̀ ẹ̀. Kí gbogbo wa ó ṣùgbà ẹ̀ ni kó má ṣù. The latest information underscores the persistent security challenges in parts of the country and the dangers encountered by security personnel and local operatives engaged in efforts to combat criminal networks operating across state and national borders. Gbogbo àwọn tí wọ́n farapa, Ọlọ́run nínú àánú ẹ̀kọ́ bá dáwọ́ lé, nǹkan kò ní ṣe. Wọ́n sọ ọmọ lóòkú bẹ́ẹ̀ ni, àní sín pẹ̀lú òkú ẹ̀. Bẹ́ẹ̀ ni ru ẹlẹ́rù kẹfà tí ń lọ́wọ́. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni fara gbọ́fà. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gba ìdálẹ́bi bọ̀.
àdúrà kan tí mò ń gbà fún Igboho nìyẹn kó má gbàdálẹ̀ bìbọ̀ kí gbólóhùn àwí kó má jẹ jáde because àwọn tọrọ òye báyìí nísìnyí majority wọn mọ sọ pé ẹ àsọ ṣe bá ní ọmọ lọ ṣe bá ní ọmọ lọ tó bá sọ bẹ́ẹ̀ ìwọ náà bọ́ sójú ọ̀nà kó gbìyànjú ẹ̀ kó o bí ṣe dùn sí kó o bó ṣe dán mọ́rán sí àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o mo gbọ́ ní pàjáwìrì mi gbọ́dọ̀ dé mọ́ra mi sì gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ tí n bá ti sọ bẹ́ẹ̀ yẹn tó bá ti kúrò lọ́kàn mi ara mi ó lè lílẹ̀ ara mi ó fúyẹ́ èmi náà láǹfààní àti sùn. Olóyè Sunday Adéyẹmọ Igboho, you are always an akin and you love people, you love your people, you are not selfish. ó dẹ̀ kí n dá yẹn dá sọ̀rọ̀ ẹ̀, you are always there for everybody. àfihàn tí ò bá súnmọ́ ẹ̀ ńlọ́kù. brother wọ́n fẹ́ jẹ́ kó sú ọ ni má jẹ́ kó sú ọ. sọlọ́run á fáwọn èèyàn yìí ní àlàáfíà ara tó péye. so bóyá ojú ìjọba ọ̀la wọ́n gbọ́n tá à ń sọ wọ́n support wa wọ́n máa rí effort yín. so gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ikú wa ni Igboho ń kú lọ bẹ́ẹ̀ ni àwẹ̀ wa ní fara gbà lọ torí pé Igboho lọmọ náà ọmọ tán jí gbé. Igboho yìí dẹ̀ sí ìrònú gbó ìrònú ilé ni ṣùgbọ́n láti kúrò ní comfort zone èèyàn bọ́ sínú gbó torí pé wọ́n jí ọmọ ẹnìkan gbé oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ ni o